àtògùn èwo ló yára ṣiṣẹ́ jù. oògùn ṣiṣẹ́ kíákíá o oògùn ló ṣiṣẹ́ kíákíá ju àdúrà lọ. ó ti tán ẹ pa kámẹ́rà. oògùn ṣiṣẹ́ kíákíá tí a máa kó sọ fún ẹni tí a máa kó tí mo sọ yìí yóò ta táwọn èèyàn wò sí ẹlòmíì ìpè ní ọmọ ṣẹ́ nínú kọ́mẹ́ntì yà ilé ìwé ṣàfà oníjìbìtì lélẹ́yìí oníkẹ́nìkan lélẹ́yìí òdodo ọ̀rọ̀ máa ń kórè wọ́n pe àlábí náà lónírọ̀. àmọ́ tẹ́mi fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ó ní pé oògùn yára ṣiṣẹ́ jàdúrà lọ ọkàn tí wọ́n fi ń bọ́ lọ́hún lò ló fi rò pé oògùn yára ṣiṣẹ́ o oògùn yára ṣiṣẹ́ jàdúrà lọ ní nǹkan tó dé mi lójú mọ́ sọ fún yìí oògùn yára ṣiṣẹ́ kí ló fà á tí mo fi lóògùn yára ṣiṣẹ́ kódà ẹni tí èsè mu nǹkan méjì kan bẹ mọ́jọ́ dáyàjọ bó bá fẹ́ dáyàjọ gan ìwọ gan rárá rẹ lọ́wọ́ pẹ̀lú sùúrù àtàdúà torí pé nǹkan mọ́lẹ̀ annahuma torí pé nǹkan méjèèjì yìí biyadi rahman subhanahu wa ta'ala ọwọ́ ọba dẹ́dà àjọkẹ́ ayé ọwọ́ rẹ̀ nǹkan méjèèjì wà ìgbà tí wọ́n dákọ̀ nǹkan àkọ́kọ́ wọ́n ní arrizqu biyadillah arísìkí ta wá lò láyé yìí wallahi wọ́lọ́wọ́ lọ́wọ́ arísìkí ta wá lò láyé kò sí lọ́wọ́ ẹ̀dá kankan tàbásì wo báyé ṣe lọ lọ́tún lọ́sì gbogbo tí ń bírò àwọn àsọkúsọ yìí mo fẹ́ lówó jẹgbẹ́ lọ náà ni mo fẹ́ kọ́lé tẹ́gbẹ́ mi ọ̀kọ́ mo fẹ́ wà òkè jẹgbẹ́ mi lọ mo fẹ́ máa bọ̀ kí lọ máa rọ́ mo fẹ́ sọ̀rọ̀ kí wọ́n rò pé mi ni mò ń sọ̀rọ̀ arrizqu biyadillah wọ́n ní nǹkan ẹlẹ́ẹ̀kejì al-maut ikú kò sí lọ́wọ́ ẹ̀dá kankan àfọwọ́ Allah méjèèjì yẹn tọ́mọ nìyẹn bá dúró lórí pé kò sí lọ́wọ́ ẹ̀dá kankan tó wá fi sọ́wọ́ Ọlọ́run tí wá ní kákan ya plan al-akhdhu bil asbab mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ kàwé mo fẹ́ lọ lé kéw mo fẹ́ níṣẹ́ lọ́wọ́ àwọn nǹkan yẹn asbáàbù ni okùnfà àrísìkí ni àrísìkí rẹ gẹ́gẹ́ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ àti ìbára ṣe Nàìjíríà tá a bára wa ló jẹ́ kó ń kọlù kó náà múra kẹ́kẹ́ tí gbogbo ìranù tẹ́ múra tì àwọn ìlú mi ń bẹ tó wọn bá ti lè lajú sáyé tó di dún pé wọ́n ó jí sáyé báyìí déédéé àrísìkí tí ó lò náà ti bẹ̀rẹ̀ sí ní máa wà pẹ̀lú ẹ̀ pẹ̀lú bá ti wá wà nílẹ̀ Yorùbá tó yẹ pé gbà ṣe àjẹ yìí náà ni ká ní kò sí àwọn kan nílẹ̀ Yorùbá yìí tọba adẹ́dọ̀ ọgbà ìjẹ́ ẹ̀mú ọgbà ọ̀nà jẹ́ ẹ̀mú wọn síbi haram kò gbé lọ síbi ogun tí wọn ò sògùn rí abẹ́ni tó ṣe rí tó lóun ò ṣe mọ́ tọ́lọ́wọ́ ò sì dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ ká ní wò sírù wọn ni ẹ̀yin rádaràdá yìí ẹ̀ bá nǹkan jẹ́ jù báyìí lọ torí rádaràdá lẹ́yìn in ti ń dùn yẹn jù láyé iná níláwà ní orí yín àti múra bí àfà in ti ń dùn yẹn jù láyé náà wallahi lazim Imam Ali ní ẹlẹ́ẹ̀kejì onáà ní al-maut onáà ní kú méjèèjì náà ìdààmú ti pọ̀jù lórí ilẹ̀ Ọlọ́run ní dhahara al-fasadu fil barri wal bahr dhahara al-fasadu fil barri wal bahr Ọlọ́run ní bàjẹ́ ó di tó hàn lórí ilẹ̀ àtàwọn tó tún wà ní odò tí wọ́n gbénú búdò náà Ọlọ́run ní kí ló wáyé nítorí ẹ̀ sí bima kasabat aidin nas in tó mọ nìyẹn fọwọ́ ara rẹ̀ fà náà nìdààmú tẹ́rí tọ́pọ̀ yìí àti ìpìlẹ̀ gbèsè ayé ẹlòmíì iní tí ń dà lámọ̀rí ayé ara rẹ̀ rú àbáwọn tí wọ́n bí bọ́mọ nìyẹn ṣe ń bọ̀ ń gbé làákàyè tó mọ́ bọ̀ ń gbé ọkàn tó mọ́ bọ̀ fa abawahu yuhawidanihi ọwọ́ bàbá àti ìyá tó bọ́ sí iná sọ ayé ẹlòmíì dín tó dá o aw yunasiranihi aw yumajjisanihi aw kama qala rasulullah sallallahu alayhi wa sallam so tá bá wo ọ̀rọ̀ yìí dáadáa wọ́n ti sẹ́ndì ẹ̀ sí mi ti pẹ́ so àwọn afáyé ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ so ní tábàyí sí àwọn afáyé ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ kò sí nǹkan kan tí so ẹnìkan ẹ má bínú wọn kàfẹ́ sáré ka kọ́mẹ̀ntì nítorí pẹ́lú mi ẹ rí i pé tí n bá ń ṣe fídíò èmi sábà kọ́ bẹ̀ pé máa bọ̀ wá wò mí ayé bẹ̀ kọ́ ni so ẹni tí ó bá wá lè ṣe tó bá ráwọn tí ń ṣe kọ́ mọ́ di wọn lọ́wọ́ tí wọ́n ń ṣe tí ó bá fẹ́ pàdé ìbínú Ọlọ́run so ẹnìkan kọ́ bí nìsín orúkọ rẹ̀ gan orúkọ rẹ̀ tó pè ní tàwhídì yìí tó bá ṣe pé ní ọmọ túmọ̀ orúkọ rẹ̀ ni kò gbọ́dọ̀ ríbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run kẹ̀kẹ́ tó wá kọ̀kọ́ kúkọ́ ọbẹ̀ àbí tó bá fẹ́ rí ìbínú Ọlọ́run kó tó jáde láyé so àwọn tí wọ́n ṣe content wọ́n mọ̀ra wọn àwọn tí wọ́n sì jọ ń kúnra wọn lórí content tí wọ́n jọ ń kọ script fúnra wọn mọ̀ra wọn so face the idol worshippers kéèyàn ó fèsì mùsùlùmí tí ń sọ ibú lọ tí ń sọ àwọn èèyàn lọ́nà ó lóore fún ìyànjú kẹ́ lọ fèsì ẹlẹ́bọ àbólóòsà lọ ṣèbí ẹ̀yìn kẹyìn náà ìran yìí náà ilẹ̀ ń jẹ́ wọ́n máa rò pé gbogbo mùsùlùmí tí bá ti ń sọ̀rọ̀ àbí gbogbo àfáà tí bá ti ń sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú pé ń wí tọ́lọ́ sọ́tà nẹ́bí sọ bó ṣe le tóun òun náà tẹ́ ń dì ń bì kan àbó ní nǹkan kan kí ló fà á gbogbo yín lẹ́jọ́ níbi tẹ́ ẹ ti jọ ń pàdé ara yín ẹni bí tẹ́ ẹ ti jọ ń change ogun ẹ ń change nákàlẹ́ ẹ ń change kúndí ẹ wá jáde lónìí ẹ ń complain pé nìkan kó àdókì ṣé kò jọ hàn sí gbogbo ara yín náà pálá dòjọ gbogbo yín irú ẹni tí ń sọ̀rọ̀ yín nìsín fídíò wo ni gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kẹ́nìkan wá sọ̀rọ̀ àdó fídíò wo lẹ sọ against ẹ̀ àtirú àwọn kọ̀ọ̀kan nu yín náà tó jẹ́ náà àfọ́dọ̀ yín tó pé tó bá dójú agbo tí wọ́n mọ àkọ́kọ́ tí wọ́n sọ náà ni pé ìwọ́n tí wọ́n bá sálàdà tó bá wọlé èé sàfà ni ṣé Islam sọ pé ká máa lọ sí tí wọ́n fi sálàdà tí òfin wọlé so àmọ́ tẹ́yìn bá worú tọ̀rọ̀ tí yìn èèyàn kẹ̀ máa èèyàn ní sin tọ́lọ̀ ràn Allah sọ lálùkù Qur'an suratul Ahzab so oní tó bá dojú al-Qiyamah onígbà tí wọ́n bá dojú àwọn tí a fẹ́ tọ́ sí kọ bí ìyà tí ó máa jẹ wọn gbọ́dọ̀ tí wọ́n máa sọ́njọ́ náà ni pé inna ata'na sadatana wa kubara'ana wọ́n nígbà tá ń bẹ láyé àti láwọn tá ń gbọ́ wà sí lẹ́nu wọn àwọn aṣáájú wa ń bẹ àwọn àgbààgbà tá a mú ní pé àwọn ni role model wa àwọn náà ń bẹ ní tá a bá gbọ́ lẹ́nu wọn láti rò pé wọ́n ṣe kíni ńlá mọ̀ tẹ̀lé fa adalluna sabila àwọn ni wọ́n sì wá lọ́nà a jẹ́ pé àwọn aṣini lọ́nà gẹ́gẹ́ láfẹ́s ẹlẹ́bọ dúró tiẹ̀ ọba dẹ́dà ti pín wọn tẹ́ bá lọ wò bẹ̀rẹ̀ Suratul Baqara Ọlọ́run ti pín wọn bẹ̀ innal ladhina kafaru sawa'un alayhim a andartahum
am lam tundirhum la yu'minun. Eléyìí ti clear. Ó ti clear. Ẹni tí wọ́n sọ ní muti'u lápèjúwe, kí ni ìtumọ̀ muti'u? Olùtẹ̀láṣẹ Ọlọ́run. Àtẹ̀láṣẹ Ọlọ́run á dà tẹ̀láṣẹ Ọlọ́run. Ṣé pé iná lẹ́mọ̀ kọ̀kọ́ kò síbi tí wọ́n bá ti ń sọ kí Ọlọ́run sọ kí Ànábì sọ. Àti gúnlẹ̀ rẹ̀ yóò le báwọn. Gbogbo àwọn tí wọ́n kọlu Ànábì lánàá tí wọ́n parọ́ mọ́ Ànábì, èwo ló sùn renu wọn. Ọlọ́run ní dájọ́ àwọn kèfèrí. Innal ladhina kafaru. Ó kèsí ńgbà táàtì wà nú ẹni tí ń bá yín àwọn àfáà yín. Ó sì túmọ̀ sí pọ́ta àwọn lajẹ́ ni. Àyìnyàn sọ pé àjọta rẹ̀. Ẹnìkan sọ̀rọ̀ aṣọ lọ́lọ́ rẹ̀ kò sọ pé kẹ́ ẹ má wà lọ́ta. Àwọn kálukú jọ ń tún ayára rẹ̀ ṣe ni. Bálíkì àwọn ìgbà tó bá dijọ́ tí ń gbé kálukú ọ̀sàrè tí wọ́n bá gbé àfáà yín wọ̀bẹ̀ sí wọ́n gbé yín wọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀. So tí wọ́n bá gbé yín wọ̀bẹ̀ sí wọ́n gbé àfáà yín wọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀ ni. So tó wáyé jẹ́ pé ní tí mo play fídíò rẹ̀ ń bẹ̀rẹ̀ tó wáyé pé àfáà rẹ̀ ni wọ́n sọ fún wọn pé rádaràdá ni wọ́n sọ lẹ́nu. Wàlíláì alhamdu àfi fọra wa mọ́ nínú àwọn ọ̀dọ́ lónìí tọ́lọ̀ ní kọ́rọ̀ máa jáde lẹ́nu wọn tó ì jẹ́ pé ní déédéé wọ́n lè sọ́ǹtà báyìí pé Ọlọ́run tó báyìí pé ní mo ní nǹkan kan ní kọ̀kọ̀ tí mo fi ń ṣẹbọ pẹ̀lú rẹ̀ kódà kọ́ má jẹ́ oògùn kílókọ rẹ̀ oògùn kíni kódà kọ́ jẹ́ átìmí kódà tí ń bá ní nẹ́kàlẹ́ kan tó kọ àlìjẹ̀nú bẹ́ẹ̀ Samsul Biladi náà àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà gbogbo tó kálukú máa ń sàtẹ́ máa ṣe déédéé wọn mo wà nínú àwọn ọ̀dọ́ nínú fífi Ọlọ́run tó lè sọ bẹ́ẹ̀ ta gbangba pé Ọlọ́run tó bá ṣe yí pé ní kọ̀kọ̀ mi yàtọ̀ sí tí mò ń sọ ní gbangba mọ́jọ́ pẹ́ mọ́ tó fi dá ẹ̀yẹ mi rẹ̀ mo wà nínú àwọn ọ̀dọ́ tó lè sọ bẹ́ẹ̀ sòtọ́rọ̀ bá ń lọ tí bá ń bọ̀ tó kálukú bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ kíní kẹ̀kẹ̀kẹ̀ ẹni Ọlọ́run bá ní ó mú ogun ṣe ọkàn rẹ̀ ó balẹ̀ yóò lè sọ̀rọ̀ pé ẹ̀yin lẹ́jọ́ mọ́ra yín ẹjọ́ dára yín mọ́ ẹjọ́ ń ṣe transaction ogun náà tẹ́lẹ̀ àdó tẹ́lẹ̀ ní náà ẹjọ́ mọ̀ pàdójọ́ ń bẹ lọ́wọ́ ara yín ni ẹjọ́ ń lò náà ni irú àwọn tí àwa play video wọn bẹ̀rẹ̀ yìí àti àfáà kan náà tí ń play video rẹ̀ báyìí ní ìsìn tọ́lọ́run bá ní kí ọjọ́ mọ́ ti lọ ọ̀lẹ́ tó yẹ pé ní àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó yẹ pé ní tó yẹ kí wọ́n mójútó ni ó yẹ kí discipline ó wà àwa ti ń sọ tipẹ́tipẹ́ pé àwọn òsínú ẹni tí ẹnu rẹ̀ wá tọ̀rọ̀ tó yẹ kó máa sọ̀rọ̀ láwùjọ kí láti ìmọ̀ nù mímọ̀ ilé kí ó lọ ẹ̀kọ́ wà Ọlọ́run innal ladhina yuhibbuna an tashia al-fahishatu fil ladhina zalamu fil ladhina amanu gbogbo àwọn tí máa ń sọ̀sọ́ kú sọ yìí torí pé tọ́lọ́run bá sọ fún wa nínú Suratul Baqara yìí pé ya ayyuhal ladhina amanu Ọlọ́run ni mo pè yín olùgbàgbọ́ òdodo udkhulu fi silmi kafa tẹ́ bá fẹ́ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ tán ìwọ ní alọ́ máa fèsì ẹlẹ́bọ kí ló kàn tèmi pẹ̀lú ẹlẹ́bọ nǹkan òkè mi pẹ̀lú ẹlẹ́bọ tí n bá rẹ́lẹ́bọ tí n bá ṣe wáàsí fún tó bá wù tó bá gbà Ọlọ́run ní andartahum bẹ́ẹ̀ kìlọ̀ fún wọn am lam tundirhum bẹ́ẹ̀ sì kìlọ̀ fún wọn náà la yu'minuna bá tó ní wọ́n rí wọn tó ní wọn ò ní gbà khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa wa lahum adhabun alim Ọlọ́run láti palẹ̀ mọ́ ìyẹlé eléèrò lẹ̀ fún kí ló fà á fi qulubihim maradun ààrẹ ń bẹ lọ́kàn wọn tẹ́lẹ̀ fazadahumullahu marada wọn àwùlẹ̀ sọ pé àwọn fẹ́ gbọ́ ọba alékẹ́ ọlá tí wọ́n ń sàlékún àrí ọkàn wọn wa lahum adhabun alimun bima kanu yakdhibun dédé pín ọ̀pọ̀ Ọlọ́run nírọ̀ náà láfẹ́ fi yà jẹ wọlé lórí tí wọ́n gbà pọ́ bá kan ní rọ̀jò ni tí wọ́n gbà pọ́lọ̀ nǹkan ní sọ ní rárùn ni tí wọ́n gbà pọ́lọ̀ ní jẹ́lẹ̀ ọmọ ni tí wọ́n gbà pọ́lọ̀ ní jẹ́lẹ̀ oṣù ni yukirruna bi tawhidi rububiyya wọ́n fẹsẹ̀ ipe ọba kan bẹ tí ń tọ́jú àwọn wọ́n fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ àmọ́ bí mujarradi hadha al-iqrar ìfẹsẹ̀ rí wọn eléyìn nìkan lam yudkhiluhum fil islam èyí náà ni ó sọ wọ́n di mùsùlùmí in tí ó sọ àwọn kan di mùsùlùmí náà ni tawhidul uluhiyya ifradullahi ta'ala bil ibada ìsọlọ́n lọ́kan níbi pé òníkan ìjọsìn tó sí inú àwọn ará ìjọsìn ní àdúà wọ́n sì ní ká ṣàdúà Ọlọ́run innal ladhina yastakbiruna an ibadati gbogbo ẹni tí bá ń ṣe gbéraga tí è tẹ́wọ́ sí mi Ọlọ́run tí è pè mí tí è béèrè nǹkan lọ́wọ́ mi sayadkhuluna jahannama dakhirin bó ṣe wulẹ̀ ká yọ yẹ tó jahannama lọ parí èsì nítorí pé ẹ fẹ́ láyé Ọlọ́run ni wabtaghi fima ataka Allahu daral akhirah gbogbo tí ma fún yín láyé ń bí iná àlìkíyàmọ̀ ni ẹ fi dù tí gbogbo ẹni tó fẹ́ lówó láyé bá sì mọ̀ pé òun lọ sàkáǹtì tó òun bá ní láyé òní ayé òní lè tó báyìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man asbaha minkum ẹni bá jí lójúmọ́ aminan fi sirbihi ó jí pẹ̀lú fọkànbalẹ̀ mu'afa fi jasadihi ó wọnú ara rẹ̀ ó bá àláfíà ń bẹ nínú body system ẹ̀ ọ̀tọ̀ láláfíà tara ọ̀tọ̀ ní kọ́kàn ọ̀balẹ̀ ẹlòmíì orí ọ̀fọ́ ìfún òdùn nǹkan kò ṣe àmáyà rẹ̀ ń já bóyá ó ní gbèsè lọ́rùn bóyá ó ní nǹkan gbogbo orú wọn bẹ́ẹ̀ ọlọ́dà kò bá ní bóńkálùkù san gbèsè wọn Ànábì ní wa indahu qutu yawmihi tí ẹni bẹ́ẹ̀ sì tún ní tí ó jẹ lóòjọ́ oúnjẹ òòjọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó jẹ nílẹ̀ sú nílẹ̀ mọ́ báwọn tí ma jẹ tààrọ̀ tí wọ́n tún jẹ tọ̀sán tí wọ́n jẹ tàlẹ́ indahu qutu yawmihi in tí ó jẹ lójúmọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ Ànábì ní faka annama hizat lahu dunya bi hadafiriha Ànábì ní rẹ̀ ní bẹ́ẹ̀ ó dàbí ẹ̀ntọ́ lọ ní tẹ́wọ̀ rẹ̀ báyìí láti gbá ilé ọlọ́ lẹ́fìrà àwọn ìlúmi tí wọ́n ti wọ́n jẹ lóòjọ́ kò sí dààmú ọ̀dọ̀ tí wọ́n bí najma'u ma la na'kul in tá ní jẹgẹ là ń kójọ pọ̀ mélòó lájẹ ń bẹ tó bá lọ kọ́lé tó lọ jàǹtì rẹ̀ náà sí yàrá kan náà ló sùn tó bá ti di pọ̀ ń sùn kan ó tún jídí ó tún lọ sùn kan ó tún jídí ó tún lọ sùn kan wọ́n yẹ owó pé bóun ní sàn ti mọ́ nílé yàrá kan náà ló sùn ìjọ tó bá wá jáde láyé wọn wá ní sí wọ́n síbi kẹ́kẹ́ ju ọ̀sọ̀rọ̀ òjò náà lọ kí wá ní wàhálà ẹ̀yin àfà sọ́dìkì sẹ́ríà wàlá tarkan ilá rajulin yarsudu bil-layli zahal rajulin yarsudu bil-layli zahal ibẹ́ ìnà lẹ́mọ́ ìkànnù lámíà yín pé sọ́dìkì sẹ́ríà in tó fi ẹ̀sìn bá gbé wá ẹgbàá lódodo ẹni a máa pa mífẹ́ lómi tí ń ka lámíà pé yín tẹ̀zíl dhikrul agani wal ghazal wakulil fasla wajanib man hazal wakulil fasla wajanib man hazal mo ní pa ọmọ tó máa ń tọ́ nǹkan ni pé yín tẹ̀zíl dhikrul agani gbogbo tí ń pè ní ìran orin jìnnà sí mẹ́dẹ́bẹ̀
wal-ghazal àti tó máa gbọ́ tí wọ́n máa fi wá máa fi sọ̀rọ̀ obìnrin lójú rẹ̀ pé báyìí ló ṣe rí ẹnìkan yọ̀dí bọ́ńbọ́ ẹnìkan kẹ̀kẹ́ wa qulil fasla máa bá wọn sọ̀rọ̀ rẹ̀ man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ntọ́lọ́ bá ń kálukú ni kó ṣe ẹnìkan ni ẹ̀kọ́ àbòsí tó ẹ̀kọ́ àbòsí là ń ṣe àwa nu ọlọ́nu gbogbo ẹni tí bá ń ṣàbòsí yóò kó pàdé ọlọ́njọ́ kan dèdè tó yá wa sí làwọn sọ yìí tí mi bá yẹ yín sí ẹ jáde ẹ sọ ni kì í ṣe kí a máa kọ̀kọ́ kúkọ lórí ẹni tí bá ń sọ̀rọ̀ ẹ̀yin ò rí kan ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun kálukú tí ń ṣe fáàrí kì í gbogbo àwọn àfáà tí mo play video rẹ̀ ń bẹ̀rẹ̀ nísìn nígbà tágbà pọ̀ ọba kan lẹ Yorùbá olóhùn yóò dúkọ̀ òun fẹ́ nílé kéw àbọ̀ òun fẹ́ ní mọ́sálásí o kí ni ọmọ sọ jímọ̀ kí ni ó sọ ní ìdí kí náà ni ó sọ fún àwọn ọmọ ilé kéw kí wọ́n máa bọ̀ ń bẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe interview àwọn èèyàn àmọ̀ pé owó torí owó lẹ́yìn ẹ̀yin owó káàkiri àmọ́ ẹ̀yin náà páyọ̀ Ọlọ́run wọ́n wá béèrè ẹni tí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni mo ti bá fídíò wọn pàdé bóyá Katsina tí àmì nǹkan ìmọ̀ bóyá mùsùlùmí ni wọ́n àbí wọn ṣe mùsùlùmí mo sábà yìí pé wọ́n máa ń ṣe bọ́ọ̀lù ṣe rán àwọn pẹ̀lú pé bóyá wọ́n ra àwọn èèyàn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kankan sọ wọn bí afá ìlérè pé wọn kálukú àwọn èèyàn sẹ́ni fídíò sí mi lójú fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ fídíò tèmi gẹ́gẹ́ rí fúnra mi ń sàrí gbé wá ní ìsìnkú tó di pé a lọ kírun àmọ́ tèmi fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ó ní pé oògùn yára ṣiṣẹ́ jàdúrà lọ ọkàn tí wọ́n fi ń bọ́ lọ́hún lò ló fi rò pé oògùn yára ṣiṣẹ́ o oògùn yára ṣiṣẹ́ jàdúrà lọ ní nǹkan tó dé mi lójú mọ́ ń sọ fún yín oògùn yára ṣiṣẹ́ kí ló fà á tí mo fi lóògùn yára ṣiṣẹ́ kódà ẹni tí èsè mùsùlùmí gan tó jẹ́ Christian kò gbọdọ̀ sọ jáde báyìí pé oògùn yára ṣiṣẹ́ jàdúrà lọ agbára àdúrà lápè ìwọ àwọn òfin tó de àdúrà níwọ ọmọ àbí ká sọ pé àwọn òfin tó de àdúrà níwọ ọ̀tẹ̀lé ìdáhùn sí gbogbo ọ̀rọ̀ táwa fà ìsọ láti bẹ̀rẹ̀ Ọlọ́run ní wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an falyastajibu li wal yu'minu bi la'allahum yarshudun ẹ̀dá pẹ̀lú ẹ̀mọ́ ti yẹn dàmú ara mi so ayẹyọ kan gẹ́ ti tó fọkàn mùsùlùmí balẹ̀ ẹ wá wo ọkùnrin